Bó ni wọ́n ti rí gold tó fún yàrá. Darling, ṣé kí mi advice tó bá fẹ́ lo gold fowó ara ẹ̀ rà gbà ẹ ṣe. Aṣáde. Èmi ọmọ olùkàn nìkan. Wọ́n mọ̀ rí lọ́sàn-án. Good news ni. Good news. Èèyàn pọ̀ tó ń lóyún láfíríkà ojoojúmọ́ làwọn èèyàn ń gbàdúrà kí ọlọ́jẹ̀ káwọn lóyún. Ṣáàtò fún àlè pé afẹ́ ṣètò ọlọ́mọ. Ọ̀ ara làtọ̀ rí gbogbo èèyàn kọ́ ló lẹ́bùn ẹ̀bùn aláwọ̀. Sórí àwọn mi tó ń wò yìí, ó gbóná ju Joseph alálàá tó wà ní Bíbélì lọ. Tí n bá lálàá sí ẹ, tí n bá wá sọ fún ẹ kó yá gbàgbọ́ ni o. Ibi tí ọkàn èèyàn bá wà ó ní gbàgbọ́ èèyàn wà òkè. Ẹ̀rọ ayé mi mo fi ṣe mo sì ti mọ ibi tí náà ti ń jó wa. Ẹ pé àwọn èèyàn ní kan wá bọ́n ṣe máa wá páàkì wọn rọ̀. Kò sí problem ṣùgbọ́n ọjọ́ tó bá padà wá á máa gbà mí lọ́gàá o. Síbẹ̀síbẹ̀ lẹ́nu ìgbà ọ̀rọ̀ ló lè tán lọ́la ni.